ìgbésí ayé Gbenga Adeboye irú èèyàn wo ni torí aṣọ tó súnmọ́ kinní kan ni à ń pè ní jẹ̀pẹ́ ìwọ lọ fẹ́ súnmọ́ Gbenga Adeboye jù mo rántí tá a bá wálé yín lẹ́kọ̀ọ́. kọ́lá. ẹ̀gbọ́n rẹ tọ́kẹ́lẹ́sẹ̀ ńgbà náà ń kọ́ tí Gbenga àbúrò rẹ ni Ṣayọ̀. Gbenga mọ̀ láìláìláìláì Gbenga mọ̀ dáa pọ̀ o Gbenga ó sì pọ́n Gbenga yóò sì fẹ̀yìn pọ́n. àwọn náà máa ń pè mí náà kékeré. ọ̀dà lẹ́sẹ̀ wọ́n ṣe pop fún ni o táwọn wíì náà ó ti fẹ́ẹ̀ lọ́kọ ńgbà náà ó ti fẹ́ẹ̀ tó lọ́kọ Gbenga ó sì pọ́n yóò sì fẹ̀yìn gbé wọnú mọ́tò pé ó ń lọ sí hospital fẹ́ lọ gba abẹ́rẹ́. bẹ́ẹ̀ni. òun kọ́. ó wà òun náà wà ń bàdàn bí báyìí. kábíyèsí Olódùmarè bàbá bí ni irú èèyàn wo ni Gbenga Adeboye. ṣe mọ̀ wípé ọmọ ìyá ni fáwa. àwa ò lè fi gbogbo ara mọ iyì yẹn púpọ̀ bí àwọn ará àta. torí gbogbo nǹkan tó bá ṣe nínú ìdílé a máa rí gẹ́gẹ́ bí ojúṣe wọn. ṣùgbọ́n wọ́n jẹ́ ẹni tó máa ń wà láti wà pẹ̀lú torí eré ipa wa àwọn àṣeré ipa a máa sọ̀rọ̀ ẹ̀rín a máa ṣe oríṣiríṣi wọ́n máa gbé wa jáde àwọn ọ̀rẹ́ wọn máa wá ṣẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ náà láti mọ ẹ̀yìn àti bọ̀dá Kọ́lá. bẹ́ẹ̀ni. pé àwọn Kọ́lá kan wà lóṣogbo àwọn gúdù gan they are very very ọ̀rẹ́ wọn dùn ọ̀rẹ́ wọn ṣe kinní kan tẹ̀wá máa ń bá wa lólówó ràǹgbà náà. bẹ́ẹ̀ni. so ó ṣáà máa ń wà láti jọ wà papọ̀ ṣẹ̀wọ̀n wípé gbogbo àwọn ọmọ bàbá mi náà gbogbo afẹ́ rí bákan náà. Victor wọ́n ti tẹ̀wó sí ọ owó rẹ̀ ti jáde ẹ̀ ń sọlẹ̀. sí àwọn ará àta wọ́n máa ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé kò fi gbogbo ara jọ wá lójú náà àwa ti máa mọ̀ pé tí bọ̀dà bá kówó dání sìn o ẹ tètè gbowó ọbẹ̀ lọ́wọ́ ẹ o bí bẹ́ẹ̀ kọ́ ẹ ní kówó délé. ẹ tètè gbowó ọbẹ̀ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni torí mo rántí ọjọ́ tí wọ́n kó àwọn èèyàn kan lọ sọ́dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán ní dádì ẹ fún mi 1 million wọ́n fún wọn àwọn tó tẹ̀lé mi nǹkan ṣé wàá láwọn tó tẹ̀lé wọn yẹn wọ́n jẹ́ kán fún 1 million yẹn 1 million yẹn táwọn wá kó dé LTV 8 nígbà tó ṣáà ti ń nà tó ti ń ṣe àìtọ́ ti ń ṣe àìmọ́ wá lọ fi tí kò wọ́n létí pé ìyá rẹ̀ wà nílé o yóò jẹun o ṣẹ́wó kù o so eré èèyàn tó jẹ́ nìyẹn gbogbo nǹkan téèyàn náà ṣe náà làwọn náà ṣe. fún mi ìṣẹ́jú kan Ọmọ́tọ̀sọ Ezekiel Sanni ọ̀yá send account details ẹ̀ ó lóun wà lára àwọn tó kọ́kọ́ sí à first 26 minutes ọ̀yá send account details ẹ̀ Ọmọ́tọ̀sọ Ezekiel Sanni send ẹ̀ kí wọ́n tẹ̀wó sí ọ. lílàwọ̀ Gbenga Adeboye ṣé wọ́n wò ó ní sàrà fún ni àbí nínú ẹ̀jẹ̀ lọ́wà. ṣe nígbà tí dájú wa sick wọ́n ń fún àwọn tó wá ń kí wọn lówó inú ilé ló wà inú ìdílé ni kinní yẹn wà. bàbá yín gan làwọ. dáàdi wa gan mọ́mí wa gan àwa gbogbo wa everybody kò sí nǹkan tó jọyàn lójú because kò sí nǹkan téèyàn mú wáyé téèyàn lè mú téèyàn máa mú lọ. kábíyèsí in fact nígbà míì èmi máa ń ṣe owó tí màá tọrọ owó mọ́tò látẹ̀kọ́ wá sí Ìbàdàn mo ti ṣe dáadáa networking business mo máa ń sọ tí mo pariwo gan yẹn ọjọ́ tí mo calculate owó mi pé mo ti pa tó 11 million naira ẹ̀rù bà mí pé kí ni nǹkan tí mo fowó ṣe ṣẹ̀wọ̀n kẹ́nìkan fẹ́ sí kí n sọ pé ẹ jẹ́ kí n wọnú kíní mi bóyá owó ti wà ń bẹ̀ encashment díẹ̀ mo dẹ̀ rí pé èmi gángan fúnra mi ò kéta fún owó yìí ń joro. so inú ilé la bá bọ̀ tí wọ́n tún wà. ọ̀dà ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè yá tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa wípé Gbenga Adeboye irú ṣé emèrè ni àbákàndá ẹ̀dá ẹlòmíì gbogbo nǹkan emèrè ni ó yàtọ̀ fún ti ará yòókù àkàndá ẹ̀dá nǹkan rẹ̀ náà yàtọ̀ ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin àkàndá àti emèrè ṣé emèrè ni Gbenga ni àbákàndá. bọ́dá ṣe àwọn pé tó bá fẹ́ máa sọ̀rọ̀ emèrè tó fẹ́ máa sọ̀rọ̀ àkàndá ṣe àwọn pé wọ́n á kà yín mọ́ wọn wọ́n máa kẹ̀yìn gan mọ́ wọn wọ́n á kà Lájí Gboyega Lawal mọ́ wọn wọ́n á kà Yínká Ayéfẹ́lẹ́ mọ́ wọn torí ẹni tó bá ń ṣe nǹkan tó ń dàbí idán lójú èèyàn. bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa sọ pé báyìí ni. wọ́n á pè ní olórí ìgbẹ́mẹ̀rẹ̀. ìgbà tó bá máa sọ fẹ́yìn náà pé ẹsẹ̀ sún ọ̀rọ̀ ara yín ò balẹ̀. ṣe o pé bọ̀dá Gbenga wọ́n jẹ́ ẹni tó máa ń ṣe research gan. tó bá wà lọ́dọ̀ ẹ̀yin gangan ẹ̀yin náà mọ̀ tẹ́ bá sọ̀rọ̀ kan wọ́n ní jẹ́ àmú. sáà àtijọ́ sùn rí ni. wọ́n á dẹ̀ lò ó. àtijọ́ sùn rí tó yẹ pé èmi fẹ́ tọ̀ ni mo rí lọ́ba exercise book wà níwájú àti bírò láago 3 òru mo ní ó sùn ní òun ṣiṣẹ́ tòun lọ́wọ́ nù ọ̀dà o ẹ kú iṣẹ́ o èmi yà tún borí bẹ́ẹ̀dì padà ńgbà mọ́tò tán n bá lọ sùn láàárọ̀ ọjọ́ kejì ẹ̀ ń tẹ́ ń jí lóru tí ń kọ̀wé òun
ẹjọ́ rẹ̀ ló tún jẹ́ aláàárọ̀. so nǹkan tá a máa sọ ni pé káwọn èèyàn má ṣọ̀lẹ téèyàn bá ti ṣọ̀lẹ èèyàn á di àkàndá nínú tọ́lọ́run bá dá mọ́ ṣùgbọ́n àwọn kankan náà wà tọ́lọ́run dá sínú àwọn èèyàn ká develop ẹ̀ tí wọ́n bá ti develop ẹ̀ tó bá ti bú jáde àwọn èèyàn á rí èèyàn bíi extraordinary person then tó wá yàtọ̀ nínú tiwọn ni pé ọjọ́ tí wọ́n ta àmì òróró lé dádì wa lórí àmì òróró alàgbà wọ́n náà jọ ọmọ ọdún mẹ́ta ń gbà yẹn tó ń sáré kiri nínú church wọ́n wá ní kí wọ́n ta àmì òróró lé wọn lórí gẹ́gẹ́ bí wòlíì àgbáyé so níbẹ̀ yẹn a lè rí wọn bí àkàndá ẹ̀yin náà mọ̀ wípé ọmọ ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ wípé tẹ́ bá jọ wà tán bá sọ̀rọ̀ kéèyàn ṣe nǹkan yẹn èmi bìlífù pé ìrìn àjò tó rìn nínú ayé lọ́pọ̀ tó bẹ́ẹ̀ ni. rárá o. lẹ́jọ́ kan lábẹ́òkúta ó sọ fóbìnrin kan peter ti ń ṣe fàájì pé mọ́ wá ṣọ́ọ̀bù lọ́la o obìnrin èyí yín mú sí ńgbà òdìjọ́ kẹjọ wọ́n ní ńgbà òdìjọ́ kẹjọ lọ́ba sọ fún Gbenga Adeboye pé ṣé wọ́n lọ́rùn ó lè sóòní tó ní kóun ọmọ wá ṣọ́ọ̀bù lọ́la pé ńgbà tóun bọ̀ ńjọ́ kejì ní ẹ̀ dàn lọ́nà pé ọ̀ràn ò lè sóhun ìwọ lọ́rùn lè ó ní òun kọ́ nítorí ló ń sọ fún ọmọ tọ̀sọ̀ Ezekiel wọ́n ti tẹ̀ wọ́ ẹ̀ o wọ́n ti tẹ̀ ẹ̀ mọ̀ bọ́rọ̀ ọ̀hún bọ̀. ṣé ẹ mọ̀ wípé bọ̀dá máa ń ṣe nǹkan kan torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa wo àwòkọ́ṣe èèyàn lè máa wo àwòkọ́ṣe èèyàn sí rere láti ṣe nǹkan téèyàn ń ṣe láti ṣe dáadáa ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sọ wípé nǹkan tí lágbájá ṣe máa ṣe. nínú ríran tí màá rí sọ́wọ́ ẹjú de àbí ẹ̀bùn àbẹ́bùn. tẹ́mi bá sọ pé mo fẹ́ máa sọ̀rọ̀ lórí atẹ́gùn bí Kola Olootu ṣe máa ń jìn lẹ́sẹ̀ nǹkan tẹ̀yìn yọ. so èèyàn gbọ́dọ̀ máa sọ wípé mo fẹ́ kọpí. tí bọ̀dá bá jókòó báyìí tó bá ní Ọlọ́run I need 400,000 naira kó tó di aago 6 ọ̀la tó o bá ti fún mi lọ́la mo wọ̀rí mọ́ tago 6 bá ti lù tó o bá ti fún mi mo wọ̀rí mọ́ 400,000 naira yẹn máa wọlé wọn ṣáà lè fògùn bọ́lọ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo fẹ́ fún bá mi ní owó mo ní ìdí 200,000 bá mi wà ń lé o kó tó di aago 6 alẹ́ tó o bá ti fún mi Ọlọ́run mo wọ̀rí mọ́ bá mi àní bó ló ṣe ni mo bọ́lọ̀ sọ̀rọ̀ bá mi ẹ fi mi àtọ́lọ́run lẹ̀ 200,000 yẹn máa wọlé bó jọ gbéṣẹ́ wá o bó jẹ́ anything o bó jẹ́ iṣẹ́ tí wọ́n ti ṣe tán máa ná tí wọ́n á lọ fara rọ́ létà. nǹkan tí mo rí ni pé a wà lóòtẹ́ẹ̀lì níjọ́ kan lábẹ́òkúta ẹ lọ ṣe prógráàmù rẹ̀ tí máa ṣe láàárọ̀ yẹn àwa ń sọ̀rọ̀ wá lé kóṣù burúkú yìí ó tètè máa lọ jà kínní kankankan pé orí bá a ṣe ń sọ́fà láti ìgbà tí oṣù ti wọlé ni ó sì tóṣù tí ń bọ̀ ní ìsìn okùjọ́ 13 ní ìsìn ká tó máa rówó báyìí wọ́n á tún wọlé pé jọ́ 13 okùjọ́ 13 ká tó máa rówó oṣù burúkú yìí ni ohun tó mú wá látòjú ọ̀run tiẹ̀ mo ní ṣe àwòrán wọ́n ní àbíbò ó ní nígbà tí ó sì fi di wàláì tàláì súnmọ́ bí láì kò ju bí wẹ́rẹ́ lọ lẹ́yìn ìgbà tó sọ pé àmọ́ rówó ló gbé fólfò wá kí wàá ń bàdàn tọ́ra fólfò tuntun bóòlù ń ṣe mọ̀ bóòlù ṣe mọ̀ gètè sẹ́ẹ̀tì. ṣe rí ẹ̀bùn tọ́lọ́run máa ń fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi. tó bá mutí tán lórí tébù tó bá mutí tán tó bá sọ fíṣàn fún yàn kéèyàn mọ̀ yí dànù bẹ́ẹ̀ bá yí dànù tó ń dáràn. ẹ já gbàgbọ́ pé ẹ̀bùn ni èmi ẹ bèrè lọ́wọ́ àǹtí mi Juliana ọdún 10 tí mo ti lálàá ikú yẹn ló ṣẹyìn èmi ọdún 10 tí mo ti lálàá ikú yẹn ló ṣẹyìn even there was a day tí mo lálàá pé wọ́n wá pa ẹ̀gbọ́n wa kan síwájú ilé wa kémi tó délé Olúwa ti sọ fún dáàdì wa àti mọ́mí wa pé kọ́ pé wọ́n o kọ́ máa jọ yẹn ẹgbẹ́kẹ́gbẹ́ o pé kìnnìkan so bẹ́ẹ̀ mi ṣe ń dé tí mo ti sọ fún wọn ní Olúwa ti sọ tèmi bá lálàá ó máa ṣe bẹ́ẹ̀ in fact mo ṣe ń bọ̀ láti Èkó wá sí Ìbàdàn mo kàn sùn díẹ̀ nínú mọ́tò mo rí pé accident ṣẹlẹ̀ mo ṣáà ń gbàdúrà ẹ̀jẹ̀ Jésù mo tún sùn lẹ́lẹ́kejì mo tún mi wá sùn mọ́ ká tó dé Ìbàdàn mo kàn rí pé bóyá oil náà dà sójú ọ̀nà ó yọ mọ́tò yẹn tó gbà tí kò bọ́ báyìí tí kò lọ báyìí mọ́tò wá kù díẹ̀ kó dọ̀dọ̀ ẹ̀ tí kò kọjá níwájú wa mo rí accident yẹn tó ṣẹlẹ̀ real life wọ́n á sọ pé mo dẹ̀ lálàá sí pé accident ṣẹlẹ̀ pé grace ni tọ́lọ́run fẹ́mi ní ààyè láti máa gbàdúrà pé báyìí èmi ò ṣàmógùn ṣe. látògùn ọdún tẹ Gbenga Adeboye ṣèkú àlàfo ẹ̀ kẹlẹ̀ wá rí fi dí gáàpù àlàfo ẹ̀nu ẹbí. kódà kó ṣe àbígbẹ̀yìn ló kú nínú ẹbí àlàfo pé mò ń gbé pọ̀n ó ń yọ mí lẹ́nu ó máa yọ sílẹ̀ ohun tí ikú bàdá Gbenga tó wá dá sílẹ̀
òun ni ó burú jù because bí dáàdi wa bí mo ṣe lálàá yẹn nígbà yẹn pé dáàdi wo kúrò létí ibojì wọn wọ́n yìí gbé báìbù yẹn dání wọ́n ń sunkún lé lórí títí wọ́n fi kú ni. So mọ́mì wa náà àtìgbà iná ti sọ pé olúwa wo máa wọn lọ jàre àwọn ò lè para wọn mọ̀ pé pásítọ̀ yìí wá ẹ gbàdúrà kó olúwa mú mi lọ. Then níbi tí káòdé náà ti ń try tó lọ ń ṣe rẹ́kọ̀dù tó ń ṣe gbogbo ẹ̀ tán wọ̀ náà kò gbọ́dọ̀ gbé rẹ́kọ̀dù yẹn jáde kíníkan àtúntò náà nù. Kódà wọ́n fẹ́ fọwọ́ bà mí. Tẹ́ ẹ bá wo káòdé òun bí ìgbà tí Gbenga Adeboye ṣe pààrọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ni àti sọ̀rọ̀ àti ṣèṣì àti gbogbo nǹkan bẹ́ẹ̀ni ó ṣe jẹ́ ẹsẹ̀ àlùsí méjèèjì papọ̀ ńgbà kan náà. Ṣé wọ́n pé Ọlọ́run máa ń sọ àsọtẹ́lẹ̀ fún yàn téèyàn bá gbọ́ àsọtẹ́lẹ̀ ti wà láti ilẹ̀ fún wọn ṣùgbọ́n ibi tán ní kó gbẹ́sẹ̀ sí ìyẹn fún Káyọ̀dé fún bọ̀dà Gbenga ibi tán ní torí Olúwa ti sọ pé tán bá gbẹ́sẹ̀ tí òun sọ pé kán má gbé ó máa léwu púpọ̀. Bóyá àwọn náà ẹ mọ̀ pé bí àwọn àkàndá náà máa ń fojú di nǹkan tó bá sọ pé nǹkan kékeré báyìí ṣe wọ́n pé irú nǹkan tí mi kàn fẹ́ mention orúkọ tó máa jọ orúkọ tó rí bẹ́ẹ̀ nínú Bíbélì ẹ wo irú Joseph ẹ wà látọ́lá ẹ wo bó ṣe ṣe mọ̀ pé àkàndá ni Joseph mi wà láti Joseph láyẹn tó ní wọ́n á forí balẹ̀ yẹn kí ìyà tí Ọlọ́run fún Abraham nígbà yẹn nígbà tí ó na ẹyẹ idì tó gbé ẹbọ sílẹ̀ yẹn pé òun máa rán àwọn ọmọ ẹ̀ nígbèkùn ni Ọlọ́run fi Joseph ṣe àkàndá yẹn kó tó di wípé àwọn náà lọ bá wọn ní Egypt ṣe wọ́n pé láti bẹ̀rẹ̀ náà làwọn ọmọ Israel náà ti bẹ̀rẹ̀ ìgbèkùn wọn. So bí ọ̀rọ̀ àkàndá ṣe rí bọ́rọ̀ àkàndá ṣe rí nìyẹn wọ́n máa fojú ré náà nǹkan. mo mọ̀ sọ wípé tí Gbenga Adeboye bá wà láyé nìsín kì bá jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí ọba ti ní rédíò station tara rẹ̀ lóòótọ́ ni àbí ṣe ọ̀pá ni àwọn gangan náà kọ́kọ́ ní kinní yẹn lọ́kàn. torí wípé wọ́n ní lọ́kàn gan láti ní rédíò station. tí wọ́n bá dá ẹnìkan dún rédíò bí kan Gbenga ó pè kọ́ mọ́ ọ bọ̀ bí ìgbọ̀jẹ́ kò lọ́ọ́ dá rédíò lẹ̀ mo rántí gbà wọ́n fún mi ní query ní ilé akéde Gbenga bá ní kí ló wò mọ́ ọ̀bọ̀ ó ṣe programu next week ẹjọ́ Tuesday èmi náà bá gba Abẹ́òkúta lọ mo bá lọ ọba lábẹ́òkúta sọ̀kan sọ méjì bí mo ṣe programu. ṣé ọkọ tó wà ní dídá fíbà gan sílẹ̀ yàtọ̀ sí pé a fẹ́ ẹgbẹ́ ohun tó ń ṣe wọ́n gan ni pé àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n rí iṣẹ́ ṣe tàbá ti dá wọn sílẹ̀ 1 hour kéèyàn mẹ́rin mu ṣe wọ́n pé wọ́n sọ nígbà yẹn. olókọ́kọ́ dé ètò kí èrò mọ̀ pọ̀ ní stúdíò yẹn ìwọ wí tiẹ̀ olókọ́kọ́ dá a lẹ̀ Gbenga Adeboye ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ayẹyẹ 20 ọdún tẹ̀ wá fẹ́ ṣe kí ni àwọn nǹkan wo tó bá yẹ pé Gbenga Adeboye wà láyé ní ìsìn pẹ̀lú ti digital ń wé Facebook TikTok nǹkan kan ẹ̀ bó ni ẹbí yín ọba ṣe. èmi náà mo fi wọn jẹun kábíyèsí ẹ̀rí wípé iṣẹ́ wọn kankan mi ò ṣàyẹ̀ lórí YouTube mi. kí ló dé. kò mú mi lára láti máa fiṣẹ́ wọn jẹun bẹ́ẹ̀ yẹn dẹ̀ mo ti rí bí ogún so every one of us a ti rí bí ogún káwọn ọmọ wọn máa ṣe ìgbà táwọn ọmọ wọn ò dẹ̀ rí ṣe tààràtà ti ń ṣe tán ti ń jẹ ìgbà táwọn kú wà láyé náà aráàta ń jẹ lára wọn so ó dàbẹ̀ nípa àwọn aráàta ló ń jẹ iṣẹ́ yẹn but kò ta wá lára anything about him kó lọ sọ́dọ̀ àwọn ọmọ wọn but tó bá yẹ pọ́n wà láyé àá fi wọn jẹun náà yes now. ayẹyẹ 20 ọdún tẹ́ fẹ́ ṣeun já mọ bẹ́ẹ̀ sì fẹ́ gbé ṣe mọ̀ pé on the 31st náà kú okay àwọn èèyàn gbogbo èèyàn ló máa ń bá wa mọ̀ọ́nù wọn tó dẹ̀ celebrate wọn èmi wá ròyìn pé láti 20 years ago àárí wọn celebrate kí ló ṣẹlẹ̀ ṣẹ́rù ń bá àwọn èèyàn ni ṣáwọn òfin òfẹ́ ṣe ni àbí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún nígbà tá a fẹ́ ṣe ọdún 5 tá a ti máa ṣọ táwọn èèyàn gbàwé court ni ìyẹn ti kọjá lọ náà dẹ̀ èmi wá rò wípé ọjọ́ tí bọ̀dà Gbenga kú yẹn ti di general ọjọ́ ìbànújẹ́ fáwọn èèyàn because lọ́jọ́ yẹn àwọn èèyàn máa sunkún àwọn èèyàn máa pè mí ẹ jẹ́ ká wá máa celebrate wọn ní àsìkò tá a bí wọn ká ṣe níṣe wípé òkè ayé gba àlejò kan Nàìjíríà gba àlejò kan ẹ̀bùn kan nígbà tàbí Gbenga Adeboye tí wọ́n dẹ̀ fura torí wípé impact bọ̀dà Gbenga make lẹ́nu ìgbà tán lò yẹn ó pọ̀ gan o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gan tí wọ́n ti bí ń gbà yẹn wọ́n sì ń sọ pé Gbenga Adeboye làwòkọ́ṣe àwọn wọ́n dẹ̀ sì ń dìde látara wọn dé. ọ̀dà jẹ́ ń sáré tẹ 50,000 fáwọn èèyàn ọ̀yà ẹ kí. mo rò pé fẹ́ sọ pé fún ọ. ìwọ la máa tẹ 50 fún ìwọ tó ṣe pé nẹ́tíwọ́ọ̀kù rẹ 1 million ní tèmi. ẹ já ṣe báyìí ẹ bá ń kí fóònù bọ́
08033319700 àti eléyìí ẹ̀kọ́ yẹn wá ẹ̀kọ́ nọ́mbà studio wá mú ti. sànùkù ni ó lo gbogbo ẹ̀ ńgbà tó bá lọ tán ìfẹ́ ló lè mú ọ fasọ̀rùn rẹ lẹ̀. mo fẹ́ mọ èèyàn tó mọ Gbenga Adeboye gan tó lè sọ nǹkan méjì mẹ́ta nípa ẹ̀. Mo fẹ́ sáré yàtọ̀ sí ní tá a ti sọ. Yàtọ̀ fún tá a fi sọ mo fẹ́ sáré ha 50,000 kí n tẹ̀ sórí rédíò àwọn tí ń gbọ́ lórí rédíò fún àwọn 50,000 naira. Gbenga Adeboye of blessed memory. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ pé tó. Ǹjẹ́ ẹ máa gbọ́ Gbenga Adeboye ńgbà ayé rẹ̀? Orúkọ mi ni Ìyá Ibrahim láti Ṣẹ́yìn. Ẹ ṣeun ṣé ẹ máa gbọ́ Gbenga Adeboye ńgbà ayé ẹ̀? Bẹ́ẹ̀ ni a máa ń gbọ́ orin wọn a sì tún ń gbọ́ àwọn kọ̀ọ̀kan tí báyìí náà tá a bá ń gbọ́ máa ń tẹ̀. Ṣé ẹ máa gbọ́ prógráàmù ẹ̀ lórí rédíò ńgbà náà? A máa ń gbọ́ díẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Ta irú èèyàn wo ni Gbenga Adeboye náà? Kí lẹ lè sọ nípa Gbenga Adeboye? Wọ́n jẹ́ ẹnìkan tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn. Ó dé ní. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tí Ọlọ́run fún lẹ́bùn ni gbogbo ìṣesí wọn kì í ṣe. Ó dé ní. Gẹ́gẹ́ bí áńgẹ́lì. Ó dàbí áńgẹ́lì. Ọlọ́run bá ti gba ọ̀run tẹ̀wọ̀n. Ọ̀yá ẹ sọ àkáǹtì details yín kí mo sáré tẹ̀wó fún yín nìsín. Nísẹ̀yìn ló kọ Gbenga Adeboye gbogbo ládàtọ́ lọ́wọ́ bá fún mi lórí ẹ̀ kọ́ lọ bá ń kó fún Gbenga Adeboye nù sàárè rẹ̀. Ọ̀yá. 80 69 39 52 69 Ope. Bẹ́ẹ̀ni. Ó kọ wo? Ibrahim Isiaq. Ọ̀yá ẹ tẹ̀wó fún Ibrahim ẹ tẹ̀wó fún. máa láre bá a kúrúkú ń tẹ́bí ikú wọn alákúrú yẹjọ́ dé béèyàn sì gbọ̀nà gbọ̀nàgbọ̀n wọn àpè lágùn táṣọ lò bá a kún torútorú tá a kún lékúnnà bí àgbá wọn alólùwà rẹ̀ rí mùgbẹ́mùgbẹ́ bá a funfun lé kéké wọn ló ṣe é funfun bí ike béèyàn sì. Bẹ́ẹ̀ àbúrò Gbenga Adeboye fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ Gbenga Adeboye láàárọ̀ ọ̀yá béèrè tó o bá fẹ́ kí wọ́n jẹ́wọ́ lé lórí. Ẹ mọ̀ sí ká mọ̀ tẹ́wọ́ fún yín. Yes. Hello. Wọ́n ń gbọ́ ìwọ ni kò sọ tó o bá fẹ́ béèrè lọ́wọ́. Mo fẹ́ kẹ́ni yẹn ó pè kí wọ́n má bàa lọ jí nǹkan tí mo fẹ́ sọ wò ni. Ọ̀yá. Ẹ pè. Hello. ẹ wádìí rẹ wò páàgùn ní gun ẹ ṣọ́ra fún kọ́mọ̀sọ́lé ọ̀làdà. Ó ń tọ̀ ń dà. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà ẹ kú ètò. Níbo lẹ ti ń pè yìí? Látèrúwà yes kí lẹ fẹ́ bí wọ́n. Ẹ sáré sọ táìtù rẹ́kọ̀dì Gbenga Adeboye 5 tó ṣe fúnra ara rẹ̀ kì í ṣe lè táwọn kan ṣe. Ọ̀fẹ́ fún ọ lówó lórí èlò. táìtù iṣẹ́ 5 táìtù iṣẹ́ 5. Jẹ́ mẹ́ta nínú iṣẹ́ bíi 23. mẹ́ta ti tó. Hello. Abẹ́fẹ́ ó dé ní. Kábíyèsí mo tún máa ń dé sí mẹ́ta ẹ rí báyìí ọ̀tán. ẹjẹ́ lomi ọ̀wọ́lé. tó bá wá jọba lọ́kọ́ sí ọmọ àjàgùsì ẹkùn kábíyèsí ọládélé. Hello somebody. Hello somebody. Hello ẹ káàárọ̀. Ẹ dárúkọ táìtù rẹ́kọ̀dù Gbenga Adeboye mẹ́ta tẹ́ ẹ mọ̀ lórí rẹ́kọ̀dù ẹ̀ tó tà gan tẹ́ ẹ ti gbọ́ rí. Abẹ́fẹ́ ó dé ní. Ìtú bàbá àta ó dé jìn. Ha lẹ́lẹ́kẹta. Ìyá oníbejì àtọ́dá. Táìtù ni wọ́n ní ká ẹ sọ ọ ẹ gbà kankan nù tẹ́ ẹ sọ. ìwé tá a ti kà rí ti ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ kò yọ wá sójú èmi rẹ bí nínú gbogbo owó òdu tó kó bó ti pẹ́ lórí àìgbà ìdóhùn. Hello somebody. Ẹ káàárọ̀. Látọ̀yọ́ Aláàfin yes. Bẹ́ẹ̀ni ok láìsí Abésùpínlẹ̀. Láìsí Abésùpínlẹ̀ àní táìtù kò ṣe tó ṣe nù rẹ́kọ̀dù là ń sọ. lọ́tọ̀ tápá lọ lọ́tọ̀ a ti ṣe mo rí mapá alágbájá yàtọ̀ sí ìdámẹ́bí gbogbo méjèèjì lálẹ́ máa ṣàṣẹ. Ẹ rántí. ìgbà tí a bá sọ ní ìrántí wà Hello somebody ẹ káàárọ̀ o.
ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́ o. Yes sà. Ṣeun Adébóyè ló ń fẹ́ bi yín ní béèrè nípa Gbenga Adeboye. Yes. Orúkọ mi ni Ìyáàfin Abíọ́lá Adébáyọ̀. Níbo lẹ ti ń pè é? Láti Kọlábà. Yes. ẹ sọ táìtù rẹ́kọ̀dù Gbenga Adeboye mẹ́ta tó ṣe bí ìgbà téèyàn bá sọ pé Barrister ṣe the truth ẹ wá sọ táìtù rẹ́kọ̀dù Gbenga Adeboye mẹ́ta tó ṣe. Mo kàn lè sọ orúkọ tí wọ́n sọ pé ká dá lákọ̀ọ́kọ́. táìtù rẹ́kọ̀dù wọn ò ní kẹ́ ẹ dárúkọ wọn wọ́n ní kẹ́ ẹ sọ táìtù rẹ́kọ̀dù tán ṣe. Gbẹ̀ngbẹ̀ Tẹ́lẹ̀. àfi bí èèbá aṣọ patí gbé sókè. ọmọ ẹ̀ ò ní jẹ́ ẹ̀jẹ̀bù kankan bí mo ṣe ń háwọ̀ ń ta lára. kéléré òmùrè kọ́tó kó kékeré. ọ̀dọ̀ ẹja ṣe báyìí ẹja sáré ṣe báyìí èèyàn mẹ́ta kọ́ sọ̀ńtọ́mọ̀ nípa Gbenga Adeboye pàápàá torí tá a bá dúró lórí táìtù rẹ́kọ̀dù àwọn èèyàn gbowó ewo táìtù wọ́n kàn mọ́ gbọ́ ètò ni wọ́n kàn mọ́ gbọ́ rẹ́kọ̀dù. Hello ẹ káàárọ̀. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ báwo. Yes. Adékúnlé ló ń sọ̀rọ̀. Adékúnlé láti bo. láti Olúyọ̀lé. láti Olúyọ̀lé irú èèyàn wo ni Gbenga Adeboye kí lẹ mọ̀ mọ́ ẹ sọ nǹkan mẹ́ta nípa ẹ̀. bí ẹ̀gbọ́n ni Gbenga Adeboye tẹ̀sí mọ́. ó dé ní. nígbà tí mo wà tó ń gbọ́ ọ̀tà. ó dé ní. ní tó ń gbọ́ ọ̀tà. Yes. mo rí wọn wá sí ibi tẹ̀sán ní ọ̀rẹ́ mi wà mo wà náà bẹ́ẹ̀ ọ̀sẹ́ni kankan tó lè mọ̀ wọ́n dákẹ́ bí ìbàdàn pé wọ́n tiẹ̀ jẹ́ kankan ní ayé yìí tí wọ́n tiẹ̀ jẹ́ kankan wọ́n dákẹ́ ní ẹnì kankan sọ fún mi à ní ìgbà yẹn ní fún stand tí wọ́n kọ́ mọ̀ wọn o Gbenga Adeboye wọn á lọ bá wọn níbi ẹjọ́ wọ́n ti bá mi dà ẹ̀gbọ́n ẹ̀ka àrọ́ta nínú ìgbà mo dà ẹ̀jẹ̀ dákẹ́ bí ìbàdàn pé ẹ̀kẹ́ ẹ mọ rojọ́ jìnnà mọ́ ọyà send account details yín pẹ́ẹ́ tí ẹ ti rí Gbenga Adeboye rí hùn ẹ sì rántí ìjọ tẹ́ ẹ rí ọyà kí làkà nọ́mbà yín. 155 255 155 78 33 014 báńkì wo. FCMB kí ló lorúkọ. Adékúnlé ló wà bẹ́ẹ̀. Adékúnlé. gbọ̀nàgbọ̀nàgbọ̀n wọn àpè lágùn táṣọ lò. wọ́n ti tẹ̀wọ́ sí ọ. irúta kúnlékúnà bí àgbà wọn alólùwà rẹ̀ rí mùgbẹ́mùgbẹ́ bá a funfun lé kéké wọn ló. Hello somebody ta ló wà ń bẹ̀. Hello ta ló wà ń bẹ̀. njọ́ rántí ìjọ Gbenga Adeboye ó kú. mo rántí dáadáa. Hello somebody. Hello. níbo ló kí ló kọ yín. Akin ni. Akin látàdúgbò bo. láti usage. Gbenga Adeboye ọmọ ìlú wo ni Gbenga Adeboye. so mo fẹ́ ọmọdé òmu ní Gbenga Adeboye. ọmọdé òmu òun náà ti máa da méjèèjì pọ̀ a ní ọ̀dẹ́gbọ́n lòun ọdẹ òmu àti gbọ̀ngàn àpapọ̀ ìwọ ti jẹ́wọ́ ọ̀ya ẹ̀sọ́ account details yín kí wọ́n tẹ̀wọ́ fún yín. Hello. eléyìí ò ní ìdí owó tẹ. ilé ìtàlejò ní wọn ní í ṣe lóore gbogbo ẹni tí ń bá ṣiṣẹ́ ní ojoojúmọ́ ṣe àdúrà fún táwọn òṣìṣẹ́ tiẹ̀ ò mọ̀ pèpè ràn ọ́ lọ tó nílé ọlọ́nà rẹ wá dẹ́ntì ń sùn káàkiri bọ́ọ̀bá ló dépò àgbà tó o bá wá jọba lọ́kọ́sí ọmọ àjàgbùsẹ̀ ẹkùn kábíyèsí ọládélé ọlásòrè òpin rẹ̀ ní aládé kọ́mọ́bẹ̀rù ọlọ́mọ kò ní í yájúlẹ̀ kí nǹkan ṣaráàlú ẹ̀ ẹni ọwọ́ aláyà kó ṣe kàbọ́ bá rí kú gáàyò ṣòótọ́ ẹni láyà. Lagelu FM 96.7. Kí ló tún ń ṣẹlẹ̀ ní challenge lọ́la o? Ó tún ti ń ṣẹlẹ̀ o.